n ó máa fà sálátù ránṣẹ́ nígbà tẹ́ẹ̀jẹ́ máa gbé hospital. Ó yá dúpẹ́ lọ́gbọ́ àwọn tó ràn ẹ́ lọ́wọ́ tó jẹ́ kó tètè kó ní hospital, kó dẹ̀ sọ pé nǹkan tó dẹ̀ nílò jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀. A sì jẹ́ gbèrè hospital o, ṣé ó máa bó o mọ̀? Owó kan wà tó yẹ pé wọ́n lọ̀kẹ̀ sínú káàdì ẹ tó yẹ pé tó wá fẹ́ lọ padà máa rí dókítọ̀, ó sì máa sanwó ẹ̀ báyìí máa san díẹ̀. Mo sọ fún ẹlẹ́ẹ̀kan wípé akọ lẹ́tà aṣèrògbè abẹ́gbọ́ ọmọ Nàìjíríà kí wọ́n dìràn lọ kán ṣàánú fún ẹ ká lè discharge kó lọ hospital. Ṣùgbọ́n ẹni tó bá tí ràn lọ́wọ́ nígbà tí èèyàn ń béèrè lọ́wọ́ yẹn kéèyàn má tí sọ pé wọn ò ṣe tòun, torí pé ohun tó ní kálukú o tó bá fira lágọ̀ọ́ ara ẹ̀ oníkálukú ló mọ̀, oníkálukú náà manage ara ẹ̀ ni. Àwa la gbìyànjú lápò ara wa tá a sá sọ̀tún sá sósì tá a sanwó wọ́n ṣe discharge ẹ̀. A lè dúpẹ́ lọ́wọ́ gba àwọn management hospital yẹn náà pé èmi ò rí ẹ̀rí o, èmi ò rí àwọn aláàánú bẹ́ẹ̀, mi ò rí wọn rí o ní hospital ìjọba ńlá tó wà lábẹ́òkúta. Wọ́n gbìyànjú o, gbogbo àwọn ọ̀gá yẹn, gbogbo wọn, àwọn nurse, àwọn ọgbà àti matron náà gbogbo wọn náà dúró. Ṣé wọn fún ẹ lóògùn ọ̀fẹ́? Wọ́n tún kó àwọn oògùn fún ẹ pé ọ̀fẹ́, wọ́n tún kó fún ẹ àbí? Dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn, dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Then sọ iṣẹ́ wo ló fẹ́ kọ́ gọ̀gọ̀ nígbà tí o ti ń lálàáfíà díẹ̀díẹ̀ báyìí, tó bá padà wá lálàáfíà tán dáadáa tí ara ẹ ti free, tó ti gba therapy, tó ti lọ ṣe àwọn kí lórúkọ ẹ̀ check up yẹn, tó ṣe gbogbo ẹ̀ tán, ìwọ náà gbọ́dọ̀ serious. Iṣẹ́ wo ló fẹ́ kọ́ tí gbogbo ẹ̀ bá ti tára ẹ bá ti yá dáadáa? Tailor ni mo fẹ́ kọ́. Tailor mo fẹ́ kọ́. Tailor, ó yá sọ fún gbogbo ẹ̀ fún ọmọ Nàìjíríà kò lè dúpẹ́ lọ́wọ́. Sọ̀rọ̀ sókè. Gbogbo ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ara mi ti yá báyìí, ǹjẹ́ fẹ́ lọ kọ́ṣẹ́ tailor ni mo fẹ́ kọ́. Ara ti yá tán báyìí, o ò gba therapy mọ́, o ò lọ check up mọ́. Màá lọ check up. It's alright. Bó ṣe mọ tí ẹ sọ nìyẹn, tí bá rí ọmọ yìí gan ẹ rí pé kò ṣe ọmọ tó ní agbada púpọ̀, kí Ọlọ́run kó ràn yín náà lọ́wọ́, kẹ́ẹ̀dẹ̀ ran ọmọ yìí lọ́wọ́. Ẹ ṣé o bẹ̀ ṣe ń wò wá. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ò ní owó àbí nǹkan kan tẹ́ lè fi ran ọmọ yìí lọ́wọ́, ẹ bá wa share ètò yìí, ẹ bá wa share program yìí, ẹ jẹ́ kó délé kó dóko. Ẹ kó kan àwọn kan tó ń lẹ́yìn jú àánú tí wọ́n lè support ẹ̀, tí wọ́n lè ràn lọ́wọ́. Tá a bá lọ já sílẹ̀ sìn, tá a fún ní tọ́rọ́ kọ́bọ̀ tó wà lọ́wọ́ wa, ó sì máa padà hospital fún check up, ó sì láwọn owó tó máa san, ó sì mọ bó ṣe máa live life ẹ̀ díẹ̀díẹ̀ kó tó di pé ara ẹ̀ lè tán dáadáa. Àjọkẹ́ sì nílò ìrànlọ́wọ́ o, ká má tanra wa. Ẹ̀yin tẹ́ ẹ ti ràn lọ́wọ́, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ ẹ ti ṣe, ẹ dákun ẹ dábọ̀, ẹ ṣe bẹ́ẹ̀, ẹ bá wa share ètò yìí, ẹ ṣé o. Now bàtà ń kó lọ hospital lẹ́ẹ̀kan, a sọ wípé a kọ lẹ́tà, a ṣe gbogbo ẹ̀ lórí page wa yìí, a sọ̀rọ̀ ṣe gbogbo ẹ̀ pé ọmọ yìí wọ́n fẹ́ discharge kó lọ hospital. Before God and man, ẹnikẹ́ni ò fún wa ní 1 naira tá a fi lọ discharge ọmọ yìí ní hospital. Láti bí ọ̀sẹ̀ kan sí méjì tá a ti ń sọ pé ọmọ yìí ó nílò help o. Tọ́ ẹni tó bá fúnyàn lówó lásìkò yìí, ó sì lè padà ṣe fúnyàn. A ò mọ bí àpò nkádókò ṣe rí, àdẹ̀wò nkádókò ṣe ń ṣòdiwọ̀n ayé ẹ̀ tó fi manage ayé ẹ̀, torí pé gbogbo nǹkan sìn ó ti di nǹkan. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí, òun gbọ́kọ̀ tí àwọn dókítà àti gbogbo tá a lọ tí wọ́n ń sọ, owó tí ẹ ká san lọ́sítù àsán tán, a lọ́ọ̀kì owó kan sínú àkáǹtì ẹ̀ ńbẹ̀, a kàn sọ more than half ni, a lọ́ọ̀kì àwọ̀ ẹ̀ pé okay, subsequently tó bá ti ń wá sí clinic tó wá lọ ṣe therapy àbí a máa sanwó díẹ̀díẹ̀ tí tàbí máa san owó ìtàn, a sì nílò owó. Ṣé wọ́n lè rówó fún wa? Iṣẹ́ wo ni wọ́n fúnra yín ṣe? Mọ́tò ni mò ń wà. Mọ́tò ló ń wà? Níbo ló ti ń wa mọ́tò? Àgbàwà mo ń ṣe o. Àgbàwà? Bẹ́ẹ̀ ni, ní ojú ọ̀nà Ṣàngó sí Abúlé Ẹ̀gbá. Ṣàngó Abúlé Ẹ̀gbá? Bẹ́ẹ̀ ni. Orí mọ́tò ló ń gbà wá ń bẹ̀? Kórópè ni mò ń gbà wá. Kórópè? Sí ìwọ kọ́ ló ní mọ́tò yẹn gan? Èmi kọ́ ni mo ní mọ́tò. Because ó sì ní láti máa lọ sí clinic
tẹ́ráfì gbogbo ẹ̀ then àwọn owó kan tún wà táyé jẹ́ náà sínú àkáǹtì ẹ̀ kan fi lọ́ọ̀kì ẹ̀ wípé tó bá ti ń wá fún clinic tó wá rí doctor kí nìkan tó fẹ́ ṣe báyìí. ọmọ Nàìjíríà tẹ láǹfààní àti máa gbọ́ ọ̀wá káàkiri àgbáńlá ayé Àjọkẹ́ lẹ̀ ń wò yìí Àjọkẹ́ kí ló ń jẹ́ Àjọkẹ́ Tìjání ọmọdébìnrin tá a sọ pé ó nípèníjà ara látara àwọn nǹkan tó là kọjá látara wọn bí wàhálà ohun ìjì ayé bí ó ti fìlà kàlàkàlàkàlàkà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kò padà látẹ̀mí lọ. Àjọkẹ́ nígbà kan tẹ́ ẹ̀ bá gbàgbé a mú ọ̀rọ̀ Àjọkẹ́ a mú wá sí ojú ìwòran wa tá a fi sọ pé ọmọ yìí àwọn nǹkan báyìí la gbọ́ wípé arákùnrin kan tó kọ ẹ̀ ń jẹ́ Bíọ́dún wípé ó bí ìgbà tí èèyàn kàn take advantages èèyàn ó rí lọ́mọdé à ń fẹ́ kíní kan ní ọmọ ọdún 13 sí 14 nígbà náà lọ́hùn láì mọ̀ ya láì mọ̀ bàbá ẹ̀ ọmọ yìí ó gbé ó di Ṣàngó kápá àbíkan ń jókòó ọ̀tà olóò ti fẹ́yàwó ó fọmọ yìí lóyún ọmọ ní àmójútó tó péye ọmọdé tó ń lọ sí ilé alágbo kìíní kankan ibẹ̀ lọmọ yìí ń lọ tó fi bímọ nígbà tó bímọ tán liver ó ti daṣẹ́lẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ọmọ kú nígbà tọmọ kú ìyá ò lálàáfíà kò balance kò gbogbo àgọ́ ara ẹ̀ ó dì kan míì látàrí pé ibi tán ti ń fún tán ti ń pò nílé alágbo liver problem ó ti develop heart and liver ó ti daṣẹ́lẹ̀ ló wá fà á tí ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní wú ó ń wú lórí ó ń wú lẹ́sẹ̀ pàápàá inú ẹ̀ nígbà náà a bẹ̀rẹ̀ sí ní parí fún ọmọ Nàìjíríà torí pé èyí táwa kàn fẹ́ ṣe tẹ́lẹ̀ ni pé ká mú ọ̀rọ̀ ọmọ yìí wá kí gbogbo ẹ̀wọ̀n Nàìjíríà kẹfì kọ́gbọ́n nípa àwọn ìrìn kan tí kò tọ́ tó rìn gbà náà ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn a wá rí pé ipò tí ọmọ yìí wà ẹ̀yin náà ẹ wo bó ṣe wà ńgbà náà lọ́hùn ẹ rí ṣe rí kùn ṣe rẹ́sẹ̀ ṣe rórí ṣe rí gbogbo ẹ rí bó ṣe wà ńgbà náà lọ́hùn òun náà lẹ́ ń wò yìí ipò tọ́mọ yìí wà ṣé kákan máa sọ pé à ń kọ́gbọ́n àbí à ń ṣe kinní kan àbí a kàn pé à ń sọ ìrírí ayé ẹ̀mí odindi ẹ̀mí rèé lábẹ́ àkóso bóun kò ti lè ṣe rí ní tọ́mọ yìí lè ṣe ẹ̀yẹ ọmọ Nàìjíríà náà lẹ pé ká kọ́kọ́ dìde ràn lọ́wọ́ ná ká gbìyànjú agbára wa ká gbìyànjú ipá wa ká gbé lọ sílé ìwòsàn lérò ń gbà wípé bẹ́ẹ̀ tí ń sọ yẹn náà lẹ máa dúró tì wá tá fi máa tọ́jú ọmọ yìí mo dúpẹ́ o púpọ̀ lọ́wọ́ oní 1000 oní 2000 oní 5000 kódà ní 10000 ńgbà náà táwọn kọ́kọ́ dé ilé ìwòsàn ìjọba ńlá tí ń bẹ nílùú Abẹ́òkúta FMC a lọ gbé ọmọ yìí láti Ṣàngó ọgbà ayọ̀ àbí ìjókòó tàbí kíní kankan mo ti gbàgbé ibẹ̀ láti lọ gbé ọmọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ yìí inú tó wú yẹn ẹ̀yin abiyamọ ayé ẹ̀ ní fojú sunkún ọmọ yín gbogbo abiyamọ dáadáa ẹ̀yin òbí dáadáa tẹ́ ń jìyà jìṣẹ́ lórí ọmọ ẹ̀ ò ní fojú sunkún ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọmọ yìí ò ní kan wàhálà ọmọ yìí ò ní rí àdánwò ọmọ yìí ò ní kan alágbèédá láṣẹ ọba mi Èdùmàrè a bẹ̀rẹ̀ sí ṣe wàhálà káàkiri ńgbà náà dà a ṣe títí akọ lẹ́tà sí àwọn ìgbọ̀nsàkóso ilé ìwòsàn ńlá náà pé kọ́ńtẹ̀ dákun kọ́dábọ̀ kọ́ bá wa máa tọ́jú ọmọ yìí even on credit wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ fún wa nílé ìwòsàn yìí ẹ ò ní rí wàhálà ẹ̀ ń rí dààmú ọwọ́ yín lẹ fi máa gba ẹ̀tọ́ yín ẹ ò ní rí kú òjijì lágbára lọ́wọ́ Ọlọ́run látòrí ọ̀gá débi tó mọ nílé ìwòsàn yìí torí ó dín dín ẹ̀mí òun náà lẹ gbà á lẹ̀ yìí mo ń bọ̀rọ̀ lọ ọmọ yìí ó délé ìwòsàn gbogbo tí wọ́n ṣe wọ́n ń gbé sórí credit fún wa àwa náà ń gbìyànjú à ń sá káàkiri pẹ̀lú tóró tá à ń rí ńgbà náà bó tẹ̀ jẹ́ pé àwọn ìwọ̀nba owó tá à ń rí bí support ńgbà náà kò débì kankan kò síjọ́ kan lọ hospital ká má ná up to 50, 70, 80,000 àwọn oògùn tí à ń rà nígbà náà kódà gbógun èmi ò bá sí ní ilé ìwòsàn yìí a tún máa họ́dà láti kó mo ń sọ lẹ́ẹ̀kan mo ń dárúkọ oògùn kan pé salt pour albumin drip ní o àìsàn ò ní ṣe yín ẹ̀yìn tẹ̀ ń wò wáyé o ẹ ò ní rógun àìsàn o
àìsàn tó máa ṣe tó máa dá yín gúnlẹ̀ ọlọ́run jẹ́ kẹ́ ẹ rógun ẹ̀. Mo tún fi hàn wá lórí fídíò pé mi ò rírọ̀ drip mi ìrú rẹ̀ rí o wọ́n pè ní salt pour abomi kìnìkan 225,000 ẹ̀yin tẹ́ bá jẹ́ nurse àbí tẹ́ bá jẹ́ wà ní medical line ẹ béèrè ìtàn tà á tún lọ rà á láti Èkó a fi tọ́jú ọmọ yìí. Nígbà tó yá àtẹ̀rẹ́ nìkẹ́ni fún wa ní kọ́bọ̀ mọ́ gbogbo kìíní wá wà lórí wa. A tún padà wẹ̀ pé ọmọ yìí fẹ́ wọ́n ti discharge ó ti wà okay. Mo kàn ń try láti gé ọ̀rẹ́ kéékèèké ni o ká máa gba wàhálà kó pọ̀ jù. Ọmọ yìí wọ́n ti ní kó máa lọ sílé ara ẹ̀ ti yá àjíǹdára ti jẹ́ gbogbo orí tó wú nígbà yẹn ó ti lọlẹ̀ ẹsẹ̀ kò sí nǹkan tó ń bẹ̀ mọ́ inú ó ti fọ́n. Ẹni tó bá ní liver problem tí liver ẹ̀ bá daṣẹ́lẹ̀ nǹkan ńlá ni o ọlọ́run jẹ́ ká rogun àárẹ̀. Ọmọ yìí wọ́n fẹ́ discharge ẹ̀ owó tá a jẹ sílẹ̀ kò lóǹkà ṣé kò jẹ́ pé àní fẹ́ ṣerú ilé yìí mọ́ fáwọn ẹlòmíì. Tẹ́ bá rán wá ṣe ká ṣe nǹkan ẹ jẹ́ òòrùn ọmọ oníṣẹ́ fàyàtì. Ọmọ yìí lápò ara wa àti tíìmù wa owó tó bọ́ lọ́wọ́ wa kò ṣe 700-800,000. A tún sọ pé ọmọ yìí wọ́n fẹ́ discharge lọ hospital ẹ ràn wá lọ́wọ́ akọ lẹ́tà Àjọkẹ́ need this Àjọkẹ́ need that ààrẹ ni fún wa ní 1 kọ́bọ̀. Àwọn èèyàn fún wa lówó ojoojúmọ́ owó oúnjẹ owó oògùn owó igbá owó àwo. To cut the whole story short ní kúkúrú èdè Àjọkẹ́ rèé wọ́n ti fílẹ̀ ilé ìwòsàn àwa àti tíìmù wa la dáwó láàrin ara wa tá a lọ sanwó tí wọ́n fi discharge ẹ̀. A sọ fún yín pé ìyá Àjọkẹ́ fún bí oṣù méjì tí ó lò ní ilé ìwòsàn àríyá Àjọkẹ́ o àwa látọrùn bọ́ gbèsè tá a lọ gba ọmọ yìí lọ́sítù. Bá tí wọ́n sọ̀rọ̀ yìí ọmọ yìí sì nílò ìrànlọ́wọ́ torí pé ó sì máa gba therapy ó sì máa lọ sí hospital yẹn check up kíní kankan ó sì máa kọ́ṣe yẹn fún sometimes náà wọ́n dẹ̀ ti base ẹ̀ lórí oògùn. Ẹni tó bá mọ nǹkan tó ń pè ní heart failure àti bọ́n ṣe máa ń treat ẹ̀ mọ̀ tá à ń sọ yìí o. Àjọkẹ́ dìde kan rí ẹ náà dìde kan rí ẹ dìde sókè kan rí ẹ dìde sókè. Àjọkẹ́ rèé o Àjọkẹ́ rèé ṣe é rí yí padà yí round. Báwo ló ṣe ń feel nísìn? Mo ti wà okay bá. Ó wà okay àbí? Ó feel better dáadáa àbí? Bẹ́ẹ̀ni. Ok jókòó. Ọmọ Nàìjíríà tẹ́ ń wò wá ọmọ yìí ó sì nílò ìrànlọ́wọ́ tó pọ̀. Ọmọ yìí sì nílò ìrànlọ́wọ́ tó pọ̀. Number 1 tó wà ń bẹ̀ ni pé owó tá a san nílé ìwòsàn àti ìsanwó débì kankan bí ìgbà tá a sanwó bí ìgbà tá a san ìlàjì owó. A wá sọ pé owó tó kù kí wọ́n lọ́ọ̀kì ẹ̀ sínú àkáǹtì ẹ̀ tó bá ti wá ń padà rí dókítọ̀ a máa sanwó díẹ̀. Ní tá a ṣe oore ọ̀fẹ́ látàrí gbà nìyẹn o owó tá a sì san kò kéré ọmọ yìí sì nílò ìrànlọ́wọ́ wa. Ọmọ yìí kúrò nílé ìwòsàn sìn kí ló fẹ́ máa jẹ kí ló fẹ́ máa mu báwo la fẹ́ ṣe ran ọmọ yìí lọ́wọ́. Mo ní kí ló fẹ́ ṣe ó lóhùn kó ń kọ́ṣẹ́ ọwọ́ bíi tailor lóhùn ń kọ́. Báwo ló ṣe máa ra oògùn báwo ló ṣe máa gbé ìgbé ayé àlàáfíà. Ó tọ́mọdé mélòó báyìí? 16 years. 16 years. Ọmọ 16 years. Ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́ṣá o mọ nǹkan tó ṣe ẹ́? Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ kí ló sọ pé ó ṣe ẹ́? Ó sọ pé omi ló dì sí mi. Omi ló dì sẹ́ni kí ló wá fà á? Ó ní heart. Àti ẹ̀ ó fèlè àbí?